ẹ tó kú dédé òye ẹja jọmọ kíra wa Akanda Awikonko náà ló kọ mi Àjàó àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́kùn bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ó kí gbogbo ọmọ Yorùbá kú dédé àkókò yìí mo gbàdúrà àna Ọlọ́run alààyè kọ́rọ̀ gbà yí wa ká kó mọ bá wa káàkiri kó dáwọ́ bo ilé wa kó dáwọ́ bá àwọn ọmọ wa kó dáwọ́ bo ẹbí wa kámọ́rìn lọ́jọ́ tí bí ń pọ̀ náà ká má sì ṣe ká má sì jẹ ká má sì mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ṣẹlẹ̀ nínú ayé etí wa láfi máa gbọ́ ìró àwọn èèyàn búburú but unfortunately à ń gbọ́ ìró àwọn èèyàn rere tí aburú ń ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n because I believe pé àwọn tí wọn ò dá nìkan laburú ń ṣẹlẹ̀ sí kò rí bẹ́ẹ̀ o gbogbo ẹni tí aburú ṣẹlẹ̀ sí kọ́ lè èèyàn burúkú kọ́ ni ò dáa majority èèyàn tó dáa ní nǹkan tí ó yẹ kó ṣẹlẹ̀ sí wọn ń ṣẹlẹ̀ sí wọn mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé ẹ̀dá tó kàn ló mọ̀ aburú ò ní kàn wá láṣẹ Èdùmàrè well mo fẹ́ sọ̀rọ̀ nípa tí àwọn protesters tíjọba kó látìgbà tí wọ́n ti ṣe end bad governance protest àwọn ọmọ ohun tí wọ́n kó lọ Àbújá àwọn ọmọ ohun tí wọ́n remand látìgbà náà ni wọ́n kó wá sílé ẹjọ́ wọ́n wá kó wọn wálé ẹjọ́ àwọn kan gba lọ́ọ̀yà fún wọn wípé ẹ̀tọ́ wọn wọ́n ń jà fún kò yẹ kí wọ́n àrẹ́sì wọn ní wọ́n àrẹ́sì wọn ó yẹ kán dá wọn lẹ̀ ọmọ kéékèèké ni wọ́n mọ̀ nǹkan kan well bọ́yé mi àtẹ̀yìn gbà wípé ọmọ kéékèèké ni wọ́n that is another case entirely ṣùgbọ́n ká tó sọ pé ọmọ kékeré ni wọ́n àkọ́kọ́ máa analyse nǹkan tí wọ́n ṣe ẹ̀sùn tíjọba fi kàn wọ́n ni pé wọ́n fẹ́ dojú ìjọba bolẹ̀ now ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ̀rọ̀ màá kọ́kọ́ sọ díẹ̀ lára nǹkan táwọn èèyàn sọ a reflect lórí nǹkan tí agbẹjọ́rò fún ìjọba sọ then màá wá sọ reflection tèmi now this woman nísìnyí Fúnkẹ́ Adéoyè executive director Hope Behind Bars to the best of my understanding ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni woman yìí now kí ló caught attention mi nínú ọ̀rọ̀ tó sọ ni pé ó ní no parent in Nigeria should sleep well tonight yẹn lánàá knowing that 40 children are in prison 40 children are in prison now mo wá fẹ́ bèrè lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé ẹ jẹ́ Fúnkẹ́ Akíndélé bò Fúnkẹ́ Adéoyè ìmọ̀ tó fi ń jókòó mi gan only no parent in this country should sleep well tonight knowing that about 40 children are in prison and may not be able to meet their bail conditions. This is a shame to our nation. Now gẹ́gẹ́ bí nǹkan tó sọ n tó ń gbìyànjú àti sọ ni pé kò yẹ kí mo jẹ́ kí n play rẹ̀ jàre ṣé wọn kí n bá lóye ló interview ẹ̀ mi ò ní ìdí interview ẹ̀ mo ti wo tẹ́lẹ̀ now reflection lásán mo kàn fẹ́ reflect ní tèmi ó ní kò yẹ káwọn abiyamọ sùn torí pé àwọn ọmọ kan ń bẹ lẹ́wọ̀n òkú tí ì ṣe tẹ́ni ọjọ́ tó fọ́ ẹ̀ ń bá lè rí ọ wà lẹ́wọ̀n àwọn abiyamọ tó ń dárúkọ majority ọmọ wọn náà ló wà láti mọ́lé tó wà lẹ́wọ̀n ẹnìkan kò dìde sí i ambọ̀sìnbọ̀sìn síbi oníke làwọn tó ń sọ̀rọ̀ nípa èyí ànùmọ́dárò ni wọ́n ṣé òbí wọn gan ní feelings fún wọn ni àwọn ọmọ Haúsá Fúlàní ànùmọ́dárò tí wọn ò nílé tí wọn ò lọ́nà tí wọn ò lẹ́bí àwọn lọ sọ̀rọ̀ nípa àwọn lẹ́dẹ̀ wá ń karamẹ́ lẹ́dẹ̀ wá sọ di bàbàrà ọmọ tó jẹ́ pé wọn fún lọ́jọ́ ọ̀la gan tó da tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn òbí wọn ò fún ọ nírètí ìjọba ń bẹ lókè ọ̀yà kí ló dé tí rètí poverty lọ́dọ̀ wọn dàbí ẹni pé wọ́n yàn wọ́n jẹ ìjọba wọn fún ìjọba wọn lálòkéṣàn àwọn gọ́fúnà wọn kàn ń kówó sápò ni àwọn house of rep member wọn senate wọn kàn ń kówó sápò ni kò sí equality lọ́dọ̀ tí wọn ń bá wa tiẹ̀ sí ń rí díẹ̀díẹ̀ ń bá wa tiẹ̀ sí ń kàwé wọn ò jẹ́ kán kàwé kò sí nǹkan kan tí wọ́n fún wọn every blessed day ni wọ́n import wọn wá síbí bóyá wọ́n dẹ̀ export wọn ni wọ́n export wọn láti north wá síbí wọ́n lọ dúró sí bus stop interstate roads
tọmọ̀ pé ó link sókè ọya kó máa wòye tírélà tí ń wọlé pẹ̀lú tòmátò kó wòye àwọn tí ń bá a bọ̀ wòye lè ti ń wọlé pẹ̀lú iṣu pẹ̀lú àlùbọ́sà kó wòye àwọn èèyàn tí ń tẹ̀lé so àwọn yẹn ni ẹ wá ń kàrà mọ́ ẹ wá bìlì pé ẹ̀ ń fáìtì fún ẹ̀ ń fáìtì ẹ̀ ń béèrè ráìtì fún tẹ́ bá ń béèrè ráìtì fún wọn àwọn tó lọ ságodi ń jò ní tí wọ́n lómìnira làwọn páwọn fómìnira then náà ní láti sọ̀rọ̀ nípa wọn kíjọba ó rìlíìsì tiwọn náà because àwọn tíjọba kò yìí àwọn ló ń pè fún lógun pé kó lógun wá gbàjọba then ta ló rán wọn kó jáde síta ìbáwọn ló gbé fúlàjì Russia dání náà ní kí Russia wá lé gọ́ọ̀mẹ̀ntì kúrò àwọn ọmọ tí wọn mọ nǹkan kan nípa tán sọ ní wọn mọ nǹkan kan nípa ìjọba ológun ṣe báwọn kan ló fi sí wọn lẹ́nu sáwọn ti bí àwọn yẹn ń gba tíjọba ológun wà ní because democracy ní sẹ́yìn àti kọjá àti kó dé 25 years in democracy àti kọjá 24 years mélòó nù wọn ló ti tó 24 years wọn ò tí ì bí wọn lásìkò ìjọba ológun kí wàá lóde tán fi ń pè fún ìjọba ológun kó máa bọ̀ Yorùbá ní ẹni tó fọmọ rẹ̀ sílẹ̀ tí ọ̀kọ́ lọ́gbọ́n olóko ẹ̀sìn ní ọba yàn mẹ́bọ now àwọn èèyàn tán bìlì pé activist làwọn wọ́n gba lọ́ọ̀yà fún wọn tíjọba bá fẹ́ ṣe dáa kò yẹ kíjọba ó rìlíìsì wọn kàn produce ẹni tó ní kàn lọ́mọ gbé fúlàjì Russia dání kàn produce ẹni tó sọ fún ọ wípé ìjọba ológun kan lè gbàjọba kàn produce so as far as I'm concerned ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà lẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ bàbá tí wàá rí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó bá jáde tọ́lọ́ yẹ kán rìlíìsì wọn then àwọn tí wọ́n kó lórí ọ̀rọ̀ Yorùbá nation kán rìlíìsì wọn àwọn gbé òṣètò tiwọn gbogbo àwọn tó ń jà fómi tán láwọn ń béèrè fómìnira well ẹ̀tọ́ tí wọn làwọn náà ń jà fún àwọn ò gbé flag another country wá wọn ò sọ pé kó ló gbọ́ gbàjọba wọn kàn fẹ́ gọ̀ sí tiwọn ni láti sọ pé àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ gọ́fúnà so now ẹjá gbọ́dọ̀ tí lọ́ọ̀yà yìí sọ pápápá mo fẹ́ ṣe n fẹ́ pẹ́ lórí program yìí rárá. These boys that we brought to the court today, all of them are adults. Most of them are married men. None of them is a minor. Some of them are university graduates. The small kids you are seeing here, they came with some of their parents to come and greet their loved ones. They are not even the real suspects standing trial in this case. These boys were arrested in Kaduna and Zaria. Imagine the level we find ourselves now. Do you know how much it costs us to be at this level of a democracy in this country? These young boys are trying to destabilize Nigeria using the Russian flags and other countries, calling on the military to remove our president. Is it fair to even remove the state governors that they don't want democracy again? If you don't like democracy, are we forcing you? You go back home and sit. Everybody is enjoying their fundamental rights. Nobody is abusing their rights. Everybody is enjoying free movement and everything's are moving fine in the country. These boys only for no reason. They started protests, violent protests with the flags, foreign flags, Russian flags. Haba, is that what we want in this country? Don't mind the Defense Council. They will always say something to tarnish the name of Nigerian police. It's not true. In my own case, we filed charge against 43 defendants. And all of them were produced to the court today. All of them are adults. Forget about what they are telling you, that they are small children, this and that. Ask the Defense Council, do they truly know the suspect they're defending? MDT
MDT Clearing, Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékètéńté. Àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing. Ìyẹn ni pé à ń ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing, Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn. Ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín. A ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin. Orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro. Ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí. Ẹlòmíì rheumatoid arthritis. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni. Ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀. Ẹlòmíì orúnkún ríro. Ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná. Ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná. Ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n. Ẹlòmíì ara á máa tá. Orí á máa tá. Àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí. Gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́. Ó lè fà á kéèyàn ní enlarged liver. Ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní rámì rárá. Bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777.
777. ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà bó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀. ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. kí ló ń fà? ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa. ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08034334777. iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà. tọdún yìí tó ti wọlé dé o. ọ̀hún ni ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrán ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé lànà lẹ́nu iṣẹ́ òun fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà o ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó o wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wálógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +23491509170 tàbí +2349150491169 tó fi mọ́ +234703185437 èyí tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ lè kàn sí iléeṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ àkókò ní bọ́sí ìdẹ̀wò ayé ìdẹ̀wò ọ̀tá. Now lórí àwọn ọmọ ta ni wọ́n arrest wọ́n fún ọ ní bail condition ṣùgbọ́n wọn ò lè meet up láéláé bail condition 10 million naira ẹnì kọ̀ọ̀kan gbóná ti fẹ́ rí i so wọ́n ṣàṣìwà lẹ́nu ẹjọ́ wọ́n dẹ̀ ti dá wọn padà sí ibi tí wọ́n ti kó wá propaganda kan wá wáyé ńgbà tí wọ́n kó wọn délé ẹjọ́ ni pé lára àwọn ọmọ yẹn collapse ó ṣubú lulẹ̀ wọ́n stage ẹ̀ ni kan lè ní sympathy ẹ̀ẹ́dẹ̀ lè expect kan bá stage ẹ̀ wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn leaders wọn táwọn náà stage collapse gbàtàn bá ní kẹlòmíì ó wá sọ̀rọ̀ owó tó kọ́ jẹ ní house of rep house of assembly ní ọba ṣubú wó gẹ́ wọ́n bá ṣùrùbò wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital sẹ́ni tẹ́ ẹ gbé lọ sí hospital lẹ́tọ̀ọ́ béèrè pé kọ́ wá sọ̀rọ̀ gbèsè dẹ́yà àsọ pé owó kan sọnù ní ministry ẹ̀ ní jurisdiction ẹ̀
pé kó wá proof ẹ̀ fún yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìkan sọ̀rùn bí ọrùn kọ́ọ́lì ìgbà tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ìkan ti dúró tí ń rojọ́ o ẹ̀kan náà ló déédéé ṣubú lulẹ̀ wì oríṣiríṣi ẹ wá ní káwọn ọmọ ọlọ́mọ mọ́ collapse sí ọ̀sẹ̀lẹ̀ sí Ayọ̀délé Fáyọ̀ṣe ńgbà náà ni I am in pain I am in severe pain this country is full of comedy same thing Dinomi láyé ńgbà yẹn náà tó náà fòbọ̀ lẹ́nu mọ́tò àwọn ọlọ́pàá ọlọ́run lórí ọmọ kan lẹ́sẹ̀ ńgbà tán arrest ẹ̀ oríṣiríṣi náà làwọn ọmọ yẹn náà ń try láti practice wọ́n sára àwọn leaders wọn bọ́n ṣe ń ṣe wọ́n rá àwọn ẹ̀gbọ́n wọn bọ́n ṣe ń ṣe wọ́n rá àwọn bàbá wọn bọ́n ṣe ń ṣe but àwọn kankan bẹ́ẹ̀ tèmi ò kàn fi taratara fara mọ́ lórí nǹkan tí lọ́ọ̀yà yẹn sọ lẹ́ẹ̀kan wípé family man lọ́pọ̀ nínú àwọn ọmọ yẹn kéré lóòótọ́ minor ni wọ́n minor ló pọ̀ jù nínú wọn lóòótọ́ but irrespective bí tí wò kọ́ jẹ́ àdẹ̀lẹ̀ sọ o wọ́n tètè ń fẹ́ yàwó lókè ọya o náà ni wọ́n fi jáànù mọ́ dàrú wọ́n kàn ń yé wọn lẹ̀ bí yẹndẹ́yẹndẹ́ni kò sábòjútó kankan fún wọn kò sábòjútó àlìmọ́njèrè lọ́pọ̀ ilẹ̀ Yorùbá dẹ̀ náà fi padà wá dà láàmú sọ̀rọ̀ tí bá ń jàfẹ́tọ̀ wọn kọ́mẹ̀tọ́ ti ń jà fún protest ọ̀tọ̀ kéèyàn mind speech ẹ̀ tó bá ń protest ìwọ́de ìfẹ̀hónúhàn ó wà lẹ́gà kò sí tó bá dé ń bẹ̀ demand yín níbi ìwọ́de ló mátà ọ̀rọ̀ tẹ́ bá ń sọ jáde ló mátà ẹ má sọ̀rọ̀ tó lè incite violence ẹ má sọ̀rọ̀ tó lè dàlúrú ẹ má sọ̀rọ̀ tó lè dógun lẹ̀ ẹ sọ̀rọ̀ tó lè má láfíà wá ẹ fẹ̀hónú yín hàn ókè ebi ń pa wá ó nọ́mà ẹ bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sí kámẹ́rà ẹ pín káàkiri gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ pé ojú àwọn fún àwọn òrí wọn lè sọ pé tí àwọn di àwọn òrí bọ́kẹ́ tó protest kẹ́ tó kàrámọ̀ ti Bọ́lá Ahmed Tinubu gọ́fúnọ̀ state yín ń kọ́ ẹ kọ́ bí wọ́n lẹ́jọ́ yes ẹ kọ́kọ́ bí wọ́n lẹ́jọ́ ẹ protest against àwọn governors yín because as far as I'm concerned ní gbogbo ibi tí mo yí rí nílẹ̀ Yorùbá lénìí nílẹ̀ tònítọ́ mọ́ kò sí gọ́fúnọ̀ kankan tó ń ṣe project kankan àfi project tó máa fẹ́ fọ wọn kàn ń gba location wọn kàn ń dà á pò ní àwọn gọ́fúnọ̀ tí ò lọ́pọlọ tí ò ní làákàyè rárá àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀lẹ̀ tó yẹ kán fi máa make owó wọ́n dúró ta location Àbújá nìkan tán bá ti gbà á wọ́n yọ̀ ọbẹ̀ tí wọ́n pin tí wọ́n ń bẹ̀ ilé tó bá kù wọ́n san sálárì ní tó bá kù wọ́n fọ ara wọ́n fọ rẹ̀ ọ̀tán wọ́n ṣèjọba náà nu ọdún mẹ́rin ò ní pẹ́ pé ọdún mẹ́rin ò ní pẹ́ pé irú ìjọba tá à ń ṣe Nàìjíríà nìyẹn because wọn ò lọ́gbọ́n àtinúdá kankan ibi tán ti lè generate owó wọn ní invest síbẹ̀ bíríìjì òfò náà mọ̀ sí kiri lẹ̀ ibi tó ti ní ìdí bíríìjì ẹ̀ ṣe bíríìjì fún wọn káyé ó lè bá àríkẹ́ lè lọ commission agriculture mẹ́lẹ̀ invest sí àwọn gọ́vnà ilẹ̀ Yorùbá ló tiẹ̀ àwọn ló daft jù ọpọlọ olóòkàn ò sí lórí wọn ọpọlọ olè nìkan wọ́n ní lórí náà gómìnà ilẹ̀ Yorùbá anílẹ̀ ọlọ́ra tó pọ̀ ẹ invest nínú farming yọ́gbà àwọn èèyàn ṣiṣẹ́ tẹ bá wá fẹ́ ṣe dáadáa ẹ sọ fáwọn èèyàn tẹ gbà ṣiṣẹ́ tó ń jẹ bá ti bẹ̀ jáde ẹ wọ́n ta sí state mi state wa nìkan ni ẹ ta sí ìyẹn ń jọ̀rọ̀ ọlọ́wọ́ ṣàánú gbogbo wa o so wọn bá fèètì jù bẹ́ẹ̀ lọ o wọ́n ṣèjọba ìjọba ṣe mú wọn o kíjọba ọ̀dẹ̀ bá wọn ṣẹjọ́ bọ́rọ̀ wọn bá tọ́ sẹ́wọ̀n kan rán wọn so àwọn tó rán wọn ń ṣe dé tòrútòrú káwọn náà jáde tíjọba bá fẹ́ rìlíìsì wọn kàn rìlíìsì àwọn olómìnira nìbàdàn tó jáde kàn rìlíìsì àwọn náà the same thing náà jọ ń jà fún tàwọn olómìnira tiẹ̀ sì bẹ́tà àwọn òyìnsáìdì violence wọn ò pé kólógun wá gbàjọba wọn ò dẹ̀ gbé bánà country mi ìdání pé kán wá báwọn gbàjọba tàwọn wọn gọ̀ gan Ọlọ́run ṣàánú gbogbo wa well Àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò sókítà ni mo ní wọ́n ṣe tó géṣe bẹ́ẹ̀ tiẹ̀ nílẹ̀ tònítọ́ mọ́ kì í dùn kọ́pọ̀ kókó ló bá náà ni gángan bá náà ni ọ̀rọ̀ tí mẹ́ńbẹ̀ lọ já múlò reflection tèmi náà ni mo wá fún so kọ́lọ́wọ́ ṣàánú gbogbo wa ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko live Awikonko live Awikonko live ẹ subscribe sí YouTube channel mi Akanda ọ̀rọ̀ Awikonko TV Akanda ọ̀rọ̀ Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa
yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Akanda ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Akanda ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.